The Hushman on the mix. Alhamdulillah, Rabbil Alamin. It is your birthday again. Alhaji Shakrudeen Adébáyọ̀ Adélé Abioro. Káṣá máa dúpẹ́, káṣá máa dúpẹ́, káṣá máa dúpẹ́, káṣá máa dúpẹ́ lọ́wọ́ Aláwọ̀ ọba tó láyé. Káṣá máa dúpẹ́ lọ́wọ́ Yárábì ọba tó lọ́pẹ́. Káṣá máa dúpẹ́. Ọpẹ́ ló yẹ sáàtì ọba tó bá wa mọ́jọ́ òní ró òkìtì bàǹbà tó kọjá ẹni àṣà lọ́gbẹ́ káàbí ọkọ̀ sí olúwa ọba mi. Alhaji Shakrudeen Abioro ń bá ọ dúpẹ́ fólúwa ọba jórúkọ púpọ̀ má gbàgbé ìkan Arahman Arahim Almalik Alkudus Asalam ọba aláṣepé lórí ohun gbogbo ọba tí ń fini lọ́kàn balẹ̀ Alaziz alágbára tó ju alágbára ayé lọ. Ọlọ́jọ́ ìbí olúwa ló mú ọrọ́dún tuntun ayọ̀ ọjọ́ òní ò wá ní dìbànújẹ́ ẹni yìí ni ọ́ tẹbí tará ni wọ́n rí ọ tí wọ́n ń dunnú ọmọ aráyé ò wá ní rí ọ tí wọ́n nàka àbùkù sí ọ ìwọ ò wá ní fojú sunkún ọmọ ìgbà ànábì ń bẹ láyé àwọn òbí tó bí wọn ò fojú sunkún ọmọ lọ́lá bíbí ànábì ìwọ ò ní fojú sunkún ọmọ. Kí n wá ka lẹ́tà ọjọ́ ìbí tí wọ́n fi rán mi sí ọ láti ọ̀dọ̀ olólùfẹ́ ẹni tó fi ọ́ ṣadé orí. My king, today marks a new year for you. May Allah accept all your acts of ibadah and grant you Aljana Firdaus, long life, happy birthday. Ojúṣe aya sọ́kọ ni kábólólùfẹ́ ẹni dúpẹ́ orí túkádún. Madam Afusat ó ti wá ń dára kò ní bàjẹ́ ìwọ ò ní ṣàṣetì àṣetì kì í bọ́jọ́. Ọlọ́jọ́ ìbí aláṣẹ àtolùdarí Anur International School tó kalẹ̀ nílùú Sádà off Ìyànàdóyè ilé ẹ̀kọ́ tó dángájíá ibi tí wọ́n ti ń kọ́ ọmọ ní kéwú ẹ̀kọ́ ìwé tún yanrantí ilé ẹ̀kọ́ gidi ni. Ọba ọlọ́jọ́ èní mo wá fi Alhaji Shakrudeen Abioro lé ọ lọ́wọ́ bá mi fún un ní ààbò tó dájú kó má ṣe jáde lékú lọ́wọ́ àtọmọ àtaya àti gbogbo ìdílé kó má ṣe rógun gbàmígbàmí a ò ní wá ọtí kó tó dọdún tó ń bọ̀ ìran àkàlàmàgbò wọn kì í pọdún jẹ a kì í wá bá ní rìn ká má mọ́lé ẹni ìwọ lọmọ onígbẹ̀sàmàlé ọmọ abágúnjẹbọ má bàa rọrùn ọmọ abákàlà ṣòro má bàa rìn ìgbàlẹ̀ ọmọ bá ò rí gún a ò gbọ́dọ̀ ṣẹbọ bá ò rákàlà a ò gbọ́dọ̀ ṣòro bá ò rí wọléwọ̀de a ò gbọ́dọ̀ ṣòro ilé baba ẹni ìwọ lọmọ iwájú ọlọ́kọ̀ tí í sowó ẹ̀yìn ọlọ́kọ̀ tí í ṣèjìgbà lẹ̀kẹ̀ ìwọ lọmọ ògèdègèdè ọlọ́kọ̀ àtọ̀ yẹbẹyẹbẹ lójú omi ìwọ lọmọ káfọwọ́ wà káfàjẹ̀wà káfò gèdègèdè ọwọ́ wa kọ̀délé ìṣẹ́rin ìwọ lọmọ ìléwó orílẹ̀ ìlú Akínsalẹ̀ ọmọ ọba lóde Ọ̀yọ́ àṣèyí ṣàmọ́dún lágbára olúwa a kì í wá ṣe é mọ̀ tí wọ́n bá bí ń léèrè wípé ta lẹni tó kọrin ewì sétí ẹ̀yin èmi ni Délé lórúkọ tèmi ń jẹ́ Báńkọ́lé lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi ńláre akéwì ilẹ̀ Ìgbẹ́sà gẹ́gẹ́ bí ọba bòmíì.